Ojúmọ́ ire fún ẹ̀yin olólùfẹ́ mi ọmọ yín Olúwayé. A kú ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀, ọ̀sẹ̀ owó, ọ̀sẹ̀ ìdùnnú lọ́sẹ̀ yìí máa jẹ́. Ṣé mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ tá bá gbìn sí tí odò kò kí ń ráhùn omi. Owó kò kí ń wọ́n lóde ajé. Lágbára Ọlọ́run àní ráhùn owó láṣẹ Èdùmàrè. Kí n tó bọ́rọ̀ mi lọ síwájú, Alhaji Sulaiman Atarewe wọ́n ní ogun ń bọ̀, pé ogun ṣì pọ̀ táwọn kan máa jà. Ẹ jẹ́ agbọ́n kan Atarewe sọ. Ẹ jọ ẹ máa fún ẹyin ní nọ́mbà ẹ lọ. Ẹ máa fi ẹyin sípò tó bá wù yín. Tó bá yá, àwọn tó máa fún ẹyin máa. Akílẹ̀ kí ẹ yẹ kó bàbá Túndé. A sì láwọn àgbà wájú. Ẹ ti dùkò. Èmi ní gbẹ́. Èmi làwọn èmi ní kòkó bàbá ẹ sọ́sùn. Ọmọ ẹgbẹ́rì beauty class ó fún ẹ̀ ní promotion tí rìsọ́ọ̀tì bá jáde wọn padà sáàyè bàbá ilé ìfọ̀rọ̀ sọ. Bó ṣe lọ nìyẹn lágbóyè fún mi ìyọ̀gá àgbà Túndé. Èmi ń sọ̀rọ̀ àgbóyè mò ń sọ̀rọ̀ gẹ́gẹ́rẹ́lẹ̀. Ní ọgbẹ́ ní ìgbẹ́rì ìlú àgbà bàbá Túndé ìgbẹ́gbẹ́rì ẹ̀yìn sọ́dọ́rì ẹ̀ká kí ẹ̀ mọ́. Bẹ̀tẹ̀ bàjẹ́ lọ́rọ̀ ti wá, ẹ̀gbọ́n bàbá bá ti sọ. Oníkàlùkù kò yọ tiẹ̀. Oníbùbá kò yọ. Ẹtí wọn bàtà kò yọ. Oníbọ́ksà, onísíngílẹ̀, oníkàlùkù yọ tiẹ̀. Lòdì ni pé rìsọ́ọ̀tì oníkàlùkù náà jáde bàbá ilé ẹ̀ bàbá ẹ̀ ọ̀ka. Ọmọ ẹ má kọjú, ẹ má lọ sí ara yín. Ẹ̀ka ló gbogbo ẹ̀dẹ́gì yìí gan. Tó nǹkan tí o tó nǹkan, nǹkan tó ń tí, nǹkan kékeré, nǹkan kásẹ́rẹ́. Àwọn àgbà pọ̀ wájú. Àákìlẹ̀ sílẹ̀ yìí náà ní ìgbà Túndé. Ẹ̀ka kọjú. Ayọ̀kọ̀ yìí kì í dédé. Bàbá sì pé nígbà tí ó jẹun dáadáa. Number one. Bàbá ẹ̀ka kọ́ ní ìdíje, ẹni pé àyà àdé ìgbà gbàgbọ́. Ìyẹn ló mọ́ kan lẹ́jẹ̀, àyìnlá aláṣà ìjẹ́ náírà àgbàgbà wa ni. Bàbá ẹni bọ́dì, àti hàn, àti hàn, àti wọ́gbọ̀gbẹ̀, àti wọ́gbọ̀gbẹ̀. Akọ́lọ́wọ́ lé orúkọ mi ti yìn ní nọ́mbà wán. Ìyàwó lọ́wọ́. Ìgbàjú òbí sábà tó bá a lókun. Ẹjọ́ sí ní òwò déédéé ègbò, akọ́jọ́ wà láàrin àwọn ohun. Àyàpọ̀ ní ìtìlá síwájú. Wọ́n ní ẹtí lé. Bàbájú ìsákárà ń bọ̀ òkè ìyàláyé. Mr. Ganusi. Bàbájú ìsákárà ń bọ̀ ní. Bàbá Ganusi. Ó bẹ̀ níbẹ̀, ó bí odidi. Ẹ̀yin wá tọ́ra yín. Ọ̀tún tọ́ra ẹ̀, òsì tọ́ra ẹ̀. Èmi ni gbọ́, èmi làwọ́. Àwọn ẹ̀rọ inú ìsìlẹ̀ ní àpò ni wọ́n tẹ́ ń bẹ̀. Adéwálé ẹ̀yin náà wọ́n dúró didi. Àwọn àlàní Mùsùlùmí àwọn wọ́n dúró didi. Tọ́mọ àwọn àgbàgbà tó ń bẹ̀ lókè ìmọ̀ ya pa. Ẹ má pẹ́jú, ẹ ní sùúrù. Ẹ má wò sí ẹ̀dẹ́sì yín. Ẹ sèfù ẹ̀dẹ́sì. Onígbé sẹ́kù. Bẹ́sì má ṣe bàbá ilé rẹ̀ bàbá rẹ̀ fún. Ètò ẹ̀dẹ́sì má jọ. Ẹ tí ì jagun. Ẹ má wò sí gbogbo ẹ̀dẹ́sì. Ẹ káàbọ̀. Alhaji Atarewe ẹ ti máa ń enter K1 The Ultimate ju o. Kí ló dé? Ẹ máa ń enter K1 gan-an. Ó pọ̀ jù. Ẹ ń pe K1 The Ultimate ní Mr. Ganusi Atarewe. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Èmi lára àwọn olólùfẹ́ yín lèmi máa wo fídíò yín dáadáa. Ẹ ṣe kí n máa enter K1. Tẹ bá yẹ pé torí kákọ́sì tẹ belong sí yẹn, kẹ máa torí kákọ́sì máa enter K1 kò lè work. Á da kẹ́kẹ́ yí padà lórí level yẹn. K1 ò kí ń ṣe ní àárín fín onífújì kankan.